Evangelist Akintunde Elijah táyé mọ̀ sọ́lọ́run ò sọ bẹ́ẹ̀ tàbí jóòdì. Onílàkàyè ẹ̀dá ọlọ́pọlọ pípé, àtẹríba fọ́mọdé àtẹríba fàgbà. Oníwà ìrẹ̀lẹ̀ kì í rẹ́ni kankan fín. Olùkọ́ni àgbà pẹ̀lú ìmọ̀ látòkè wá. Bóyè wá studio ń kí ọmọ Akíntúndé kú oríire ọjọ́ ìbí rẹ̀. Evangelist Akintunde Elijah táyé mọ̀ sọ́lọ́run ò sọ bẹ́ẹ̀ tàbí jóòdì. Onílàkàyè ẹ̀dá ọlọ́pọlọ pípé, àtẹríba fọ́mọdé àtẹríba fàgbà. Oníwà ìrẹ̀lẹ̀ kì í rẹ́ni kankan fín. Olùkọ́ni àgbà pẹ̀lú ìmọ̀ látòkè wá. Bóyè wá studio ń kí ọmọ Akíntúndé kú oríire ọjọ́ ìbí rẹ̀. Lọ́jọ́ tí mo ti máa bọ́ sùn Akíntúndé, mo máa bẹ́ ní Ọlọ́run rán ni. Lọ́jọ́ tí mo ti máa bọ́ sùn Akíntúndé, mo máa bẹ́ ní Ọlọ́run rán ni. Orin àgbọ̀ fi kọ́gbọ́n látẹnu rẹ̀ ni, pẹ̀lú ìjìnlẹ̀ èdè tí ò ní báyọ̀báyọ̀. Olúwatúndé ládé ó fún láyà rere. Olórí Ọpẹ́yẹmí Akíntúndé akọrin ògo. Iná ògo tó ń tàn yí ọmọ àníkù, àṣeyí sàmọ́dún o. Lọ́jọ́ tí mo ti máa bọ́ sùn Akíntúndé, mo mọ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run rán ni. Orin àgbọ̀ fi kọ́gbọ́n látẹnu rẹ̀ ni, pẹ̀lú ìjìnlẹ̀ èdè tí ò ní báyọ̀báyọ̀. Olúwatúndé ládé ó fún láyà rere. Olórí Ọpẹ́yẹmí Akíntúndé akọrin ògo. Iná ògo tó ń tàn yí ọmọ àníkù, àṣeyí sàmọ́dún.